ọmọ kóòtù òjíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ìkan. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ìjọba bàbá Tinubu wọ́n fẹ́ ṣe nǹkan kan sìn? Nǹkan tó jẹ́ wípé gbogbo bí àwọn ìjọba ṣe ń náwó gbogbo ẹ̀ pátápátá ni wọ́n fẹ́ jẹ́ kó look plain, kó hàn sí gbogbo àgbáyé. Kò ní sí pé àwọn ìjọba wa ṣòwò ìlú báṣubàṣu. Ìyẹn nìkan kọ́ o. Ìjọba tún ti dá another loan app kan síta débi wípé àwọn ọmọ iléèwé ti ń gba lóònù sílẹ̀ débi wípé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó máa padà máa san owó náà ní ọ̀nà tó jẹ́ pé ká fẹ́ lè sọ pé ó fẹ́ lè ní. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ náà. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ ìjọba bàbá Tinubu, Jagaba of Lagos, wọ́n ti fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ wípé ó máa lè jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà wọ́n fẹ́ build website kan. Dẹ́ẹ̀tì máa rí gbogbo ibi tí website tó fẹ́ build yìí ó máa lè enable yín láti lè rí gbogbo bí 774 local government bí wọ́n ṣe ń ṣe owó ìlú. Àwọn local government bí wọ́n ṣe ń ná owó ìlú gbogbo ẹ̀ pátápátá lẹ máa ná access sí tẹ́ ẹ máa rí bó ṣe ń lọ. Ìyẹn nìkan kọ́ o, wọ́n tún wá ṣe pabambarì kan. Wọ́n ní ẹni local government tó bá ná owó tí ò ná ní bí ìjọba ṣe fẹ́ tí wọ́n dẹ̀ rí nínú website tíjọba bàbá Tinubu fẹ́ build, wọ́n ló fún ẹ láyè láti sue ìjọba náà wípé ẹ wò wọn ò náwó ìlú bó ṣe jẹ́ kí ó tọ́. Bàbá Tinubu tún wá ṣe pabambarì rẹ̀. Wọ́n ní ìyẹn lè fún àwọn ará ìlú lọ́rọ̀ sọ. Wọ́n lè mọ gbogbo bí ìjọba ṣe ń ná owó so that àwọn local government ò ní náwó yẹn nínàkúnà. Kò ní sí pé wọ́n gba kíní kan bílíọ̀nù lọ́wọ́ federal government, wọ́n wá ń ná 10 bílíọ̀nù sí ìjọba, wọ́n fi tó kù wọn kò pamọ́. Bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rẹ́ iṣẹ́ mọ̀ pé awuyewuye kan lọ lọ́wọ́ pé gbogbo bí àwọn local government bá ṣe fẹ́ máa ná owó yẹn, wọ́n ti fẹ́ fún wọn láṣẹ, wọn ní ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn pé ó yá bíbá ẹnìkan ná sí. Wọ́n á ti mọ ibi tó yẹ kí wọ́n ná sí. Ṣùgbọ́n àwọn government ìyẹn àwọn governors, àwọn lọ́sì ń debate lé lórí nítorí pé ọkàn tàwọn náà tí ì balẹ̀ káwọn local government chairman kọ́ má ba gbogbo ẹ̀ kọ́ má kùnà nínàkúnà. Ṣùgbọ́n bàbá Tinubu, ìjọba bàbá Tinubu wọ́n ní ẹ wo ẹ lọ fọkàn balẹ̀. Àwọn máa rí pé nǹkan táwọn sọ yìí ó wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà, pé gbogbo ará ìlú délé dẹ̀ máa rí gbogbo bí wọ́n ṣe ń ná owó tí ò ní sí pé ìnákúnà wà ń bẹ̀. Ṣé ẹ rí i pé ìjọba bàbá Tinubu gùn sọ̀hún ni? Àní bàbá Tinubu sẹ̀ wọ́n fẹ́ ṣe ní free and fair ni o, tí ò ní sí figbá kan bọ̀ kan nínú. Gbogbo ariwo pé ìjọba ń kówó ìlú báṣubàṣu, wọ́n ń náwó ní bó ṣe wù wọ́n. Ìyẹn ló fẹ́ yọ kúrò níbẹ̀ báyìí. Ẹ wo ìyẹn ni mo sì ń jẹ tí mi ò tí ì jẹ tán. Ibẹ̀ ni mo ti dédé gbọ́ o wípé finance minister ti jáde, ó ti sọ ọ̀rọ̀ kan. Ìyẹn Táíwò Oyèdélé ó sọ kinní kan, ó fi iṣẹ́ ìran mi sí gbogbo ẹ̀yin òbí. Wọ́n ní ẹ dákun o, ẹ máa ṣe mójútó ọmọ yín dáadáa, pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n wà ní yunifásítì, àwọn ọmọ tó ń bẹ nílé ìwé ẹ̀kọ́ gíga. Wọ́n ní wọ́n ti ń tọwọ́ bọ nǹkan tó jẹ́ wípé ẹ̀yin òbí ò délé mọ̀ ń lé. Mínísítà yìí sọ̀rọ̀ kan, ìyẹn finance minister, ó ní ìjọba bàbá Tinubu ti ṣe lóònù kan, ìyẹn net fund loan fún gbogbo àwọn ọmọ iléèwé tó bá ń bẹ ní iléèwé gíga tí ó le láti sanwó school fún wọn. Débi pé bóyá àti sanwó school wá le. Ṣé ẹ rí lóònù yìí? Àwọn ọmọ iléèwé láṣẹ̀sì láti yá lóònù yìí fi san owó school. Ṣé ẹ ń bá? Ó ní àwọn ọmọ iléèwé láṣẹ̀sì wọ́n láǹfààní láti yá owó náà fi san owó school ni o. Ṣùgbọ́n o, ẹ wá gbọ́ o, kò kì í ṣọ̀fẹ́ o. Gẹ́gẹ́ bí finance minister ṣe sọ̀rọ̀, ó ní n tó wá ṣe pabambarì ni pé ó ṣeé ṣe kẹ́yìn òbí má mọ̀ wípé
àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n ti ń yá lóònù yẹn, lóònù tí bàbá Tinubu dálẹ̀ yìí, àwọn ọmọ iléèwé ti ń ya lẹ́yìn láì jẹ́ kí òbí wọn mọ̀. Ní bí báwo, gẹ́gẹ́ bí ìwádìí ni pé ó ṣeé ṣe láwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń gba lónìí wọ́n ń fi owó yìí lóòótọ́ o, wọ́n fi ń ránra wọn ní skul, ṣùgbọ́n ká tún sọ pé wọ́n fi ń sọ àwọn òbí lẹ́nu ni, nítorí àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọmọ mìíràn tí àwọn òbí ẹ̀ máa ti fún ní owó skul ẹ̀ tó jẹ́ pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ á fowó skul á fi ta betting. Ẹ ti mọ̀rú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tó máa fowó skul gbé over 1.5 wípé wọ́n á fi ta sporty bet tàbí kí wọ́n sanwó skul sẹ́jẹ̀ kí wọ́n fi ṣararin dín. Ṣé ìtọ́ bá ti wá náwó tí òbí kó fún wọn gangan yẹn tí wọn ò wá rí another solution mọ́, ìgbà yẹn lẹ máa wá rí tó máa bọ́ sí net loan, tó máa bọ́ síbẹ̀ tí wọ́n máa yá lóònù in absence of their parents táwọn òbí wọn ò ní mọ̀ lé. Lóòótọ́ ṣe rí nefon yìí ìjọba bàbá Tinubu ló ṣí fún àwọn ọmọ iléèwé kan máa fi sanwó skul. Ẹ wá gbọ́ o, kò ṣe lọ́fẹ̀ẹ́ o, ṣe rí lónìí kò sí iye nǹkan tán lè gbà wọ́n sì máa sanwó ẹ̀ padà o. Ẹ wá gbọ́ bó ṣe fẹ́ sanwó ẹ̀ padà, gẹ́gẹ́ bí finance minister ṣe sọ̀rọ̀, ó ní ṣe rí tó bá ti yáwó ìtàn tó fi ránnu skul wọn, ìyẹn iléèwé gíga tí wọ́n dẹ̀ successfully tí wọ́n graduate, lẹ́yìn náà tó bá wá jáde tán tó bá wá rí iṣẹ́, owó tó bá ń gbà níṣẹ́ wọ́n á máa yọ ìdá kan fi dí gbèsè tí wọ́n yá nígbà tí wọ́n wà nílé ìwé tí wọ́n sì wà ní skul. Sálárì wọn wọ́n á máa gé ìdá kan bẹ̀, wọ́n á máa fi san nínú nefon, ìyẹn owó tí ìjọba bàbá Tinubu ń yá wọn. Fún díẹ̀ yìí finance minister tètè yá pariwo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí ti ń tojú bọ̀, wọ́n ti ń gbà kó má wàá di pé wọ́n máa kó òbí sí gbèsè ìyọnu débi pé ìgbà tó bá jáde tẹ́ ẹ máa retí pé kó yẹ kí ọmọ máa mówó wá kó jẹ́ gbèsè ìjọba lọ́mọ fi ń san. Ìdí rèé tó fi tètè ń pariwo síta fún gbogbo ẹ̀yin òbí wípé ẹ dákun ẹ mójútó ọmọ yín dáadáa nítorí ọ̀pọ̀lọpọ̀ ìlọ́ọ̀tì ló ń ṣẹlẹ̀. Fún díẹ̀ yìí federal government ti ní kẹ́ ẹ tètè yá máa mọ́nítọ̀ àwọn ọmọ kẹ́ ẹ dẹ̀ máa kì wọ́n lọ dáadáa kó má jẹ́ pé wọ́n á tún fi style wọ oko àgbàná lẹ́lẹ́kejì. Ẹ wo ẹyẹ mi, ẹ jẹ́ kí n sáré fèyí ṣe ìlọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé Wike padà sọ̀rọ̀ sí Àtíkù, ó ní onírọ́ ńlá ni Àtíkù o. Ó ní tẹ́ ẹ bá wo Àtíkù dáadáa ẹlẹ́nu méjì ni. Ìgbà tó kọ́kọ́ wá tó gbé campaign jáde ní 2015-16 ó sọ kinní kan, ó ní tóun bá di president òun máa yọ subsidy yẹn náà ni bàbá Tinubu yọ o tó complain. Now ní 2026 tó tún campaign ó sọ statement kan, ó ní tóun bá di president òun máa fi subsidy sílẹ̀. Wike ní iṣẹ́ ẹ̀ ti mọ̀ pé oníkóbókóbó ni. Ẹwọ́ èèyàn mi àníri jù bá lọ lórí ìkànnì wa o. Ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó o kó lọ fà la fi sọ pé Anjoonu Ọmọ TV níjọ́ ojúlówó ọmọkọ ilẹ̀ Yorùbá, Ileodua ilẹ̀ àbínibí wa, Ileodua gbè wá o bẹ́ẹ̀ kò ní gbọ̀dálẹ̀.